A kú dédé ìwòyí, a kú òpin ọ̀sẹ̀, ìwé ọ̀run ṣíṣí tí a kì í ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè yín, a dúpẹ́ fún ààbò yín tí ẹ fi bò wá láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ yìí fi parí. A fi ògo àti ìforúkọ mímọ́ yín, àgbé yín ga Ọlọ́run wa, ẹgbẹ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká di olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 15 oṣù kẹrin. A ó mú àkòrí ti èní jẹ́ àwọn aba àyànmọ́ jẹ́ oúnjẹ apá kejì. Àwọn aba àyànmọ́ jẹ́ oúnjẹ apá kejì. Àkọ́sórí ni a ó mú nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá. Ohun gbogbo ni ó yẹ fúnni, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Nígbà tí a ó mú bíbélì kíkà nínú ìwé Kọ́ríńtì kan náà, Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá dé ìkẹtàlá, tí ó kà báyìí pé ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ló ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè, bí kò ṣe fún Olúwa, àti Olúwa fún ara. Wàyí, ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní Sátidé ọjọ́ àbámẹ́ta. Ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún wípé nítorí ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti wí fún yín ní ìgbàkúgbà, àní tí mo ti sọkún bí mo ti wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébù Kristi ni wọ́n, ìgbẹ̀yìn ẹni tí í ṣe ìparun, ikú ẹni tí ń ṣe Ọlọ́run wọn, àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn, àwọn ẹni tí ń tọ́jú ohun ayé. Nígbà tí a bá rí àwọn ènìyàn kan tí wọ́n bá gba èbùrú, tí ó sì bi wọ́n, kí ló dé tí o ṣe èyí? Wọ́n á wí pé mo gbọ́dọ̀ jẹun. Bíbélì kíkà tòní wí pé a kò gbọ́dọ̀ fi wá sábẹ́ agbára ohunkóhun láyé yìí. Ó sì tún tẹ̀síwájú láti fi hàn pé ìgbà díẹ̀ ni oúnjẹ wà fún. Má jẹ́ kí ohun tí yóò tán rán ọ lọ sí ìparun tí kò ní tán nínú ọ̀run àpáàdì. Báwo ni o ṣe ń gbààwẹ̀ sí? Jésù Kristi fúnra rẹ̀ sọ nínú ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànléníogún, ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa ààwẹ̀ àti àdúrà. Àwọn ìṣòro àti ẹ̀mí èṣù wà ní àyíká rẹ tí kò ní lọ bí kò ṣe nípa ààwẹ̀ àti àdúrà. Ní ọjọ́ kan ní abúlé mi, ní kété tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù, iyán pẹ̀lú ọbẹ̀ ilá, Ọlọ́run sọ fún mi, má jẹun, o ní láti gbààwẹ̀ lónìí. Mo jiyàn pẹ̀lú rẹ̀, mo sì jẹ oúnjẹ náà. Bí mo ṣe jẹun tán, ẹnìkan wá pè mí láti gbàdúrà fún àbúrò mi tí ó ní àìsàn sànpọ̀nná. Ó kò lè kọjú sànpọ̀nná pẹ̀lú inú tí ó kún fún iyán. Mo ní láti ti ìkábọ̀ fún mi kí n lè bí oúnjẹ náà. Lẹ́yìn ìgbà náà ni mo tó lè gbàdúrà fún àbúrò mi, ó sì rí ìwòsàn. Nígbà tí Ọlọ́run bá ní kí o gbààwẹ̀, má ṣe àìgbọ́ràn nítorí ó ní ìdí rẹ̀ o. Ó sì máa jẹ́ fún àǹfààní rẹ. Èmi ò kì í ṣe ẹni tí máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀.
Ní ìgbà àkọ́kọ́ tí ẹnìkan sọ fún mi pé mo máa ní láti gbààwẹ̀ fún ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta láìsí oúnjẹ, mo pè é ní apànìyàn. Ẹ̀wẹ̀, Ọlọ́run fún mi ní ìṣẹ́gun lórí ikùn mi. Mo bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ díẹ̀díẹ̀. Mò ń lọ láti ọjọ́ mẹ́ta sí ọjọ́ 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí mo fi bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru ré kọjá. Nígbàkúgbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀, màá sàmì sí àwọn ọjọ́ náà níbi tí àwẹ̀ yóò ti bẹ̀rẹ̀ àti ibi tí yóò ti parí. Màá nawọ́ sí ikùn mi, màá wí pé inú láti ọjọ́ náà lọ kò sí oúnjẹ fún ọ títí di ọjọ́ báyìí. Nígbà tí a bá ń gbà àwẹ̀, wà á máa ní ìmọ̀lára àwọn oúnjẹ tí ó yí ọ ká, ṣùgbọ́n o gbọ́dọ̀ kọjú ìjà sí ìdánwò náà láti jẹun kí o sì ní àfojúsùn lórí èròǹgbà rẹ. Kókó àdúrà: Baba, ràn mí lọ́wọ́ láti ya ara mi sọ́tọ̀ fún ọ nínú ààwẹ̀ gbígbà lóòrèkóòrè. Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti ya ara mi sọ́tọ̀ fún ọ nínú ààwẹ̀ gbígbà lóòrèkóòrè. Mọ̀ọ́dé, mọ̀ọ́gẹ̀, ìpéǹpéjú ní àlà gèlè. Olúwàbùkọ́lá aya kó tẹ̀ wọ́n sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ní ó ka ọ̀run ṣíṣí ti òní. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.